ta ló ní bag àti wípé kí ló wà nínú ẹ̀. Inú bíbí mi ò fi iṣẹ́ mi ràn. Ẹjọ́ fùfù mi ò bẹ̀ lọ́wọ́ ẹ̀. Inú bíbí má fi ilé mi ṣe bùgbé. Ẹjọ́ fùfù má fi ilé ọ̀gá mi ṣe bùgbé. Kí wọ́n má bàa ṣìwì. Wọ́n ti ń bínú má jẹun ṣì sọ. Sórí ẹ yìí ni. Ẹnu yín gbà má. Ṣó ti yá wèrè ni? Ẹnu yín gbà má. Do you know who I am? Who are you? I am Honorable Chief, a distinguished member of the State House of Assembly. I used to be. Ah! Bíbá! Màá gbá yín ní ẹsẹ̀ lójú. Ẹ lọ ti gate. Kí ni ìyẹn wá ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀? We are 40 million naira richer. Bàbá Bímpé, kí ló ṣe lébo ló wà? Kánò onímọ̀ wà tí mo ti ń ṣayé mi lọ́wọ́. Call me. I said call me. Ojú mi Adéjàre, ojú ọmọ ẹ Adéjàre, jọ̀ọ́ ṣàánú wa. Kí ni ìgbà tí patient bá sick lọ hospital tí wọ́n fa oxygen sí nímú tí wọ́n ayọ̀ lójijì ó máa kú ni. O máa padà kú ni. Kí ni nǹkan náà tó wà láàrin ìwọ àti this Fatoye guy or whatever his name is? Tí èèyàn bá ya wèrè, ẹ mú lọ sáko wèrè. Mi ò lè sá lọ fẹ́ni kankan ní ilẹ̀ yìí o. Ibi tó bá gbà la máa gbà ọ́. Wèrè lọ sí wo wèrè kò ní dá fún ẹ ló ṣe bá kọrin. Madam court. Sammu Alajò. Sammu Alajò. Sammu Alajò. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Sammu Alajò. Oṣù máa parí mo fẹ́ gbowó mi. Sammu Alajò. Sammu Alajò. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi bó pẹ́. Má yára wájú ti bí fún wọn lówó wọn. Máa gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Sàámú ṣíkà àdéhùn fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Sàámú fún wọn lówó wọn. Wọ́n kì í jó olówó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. Alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́. Nítorí ọ̀dá owó ni mo ṣe ń dájọ́ fún mi lówó mi. Má jẹ́ kó sún wọn fún wọn lówó wọn bóṣù bá ti tán. Mi ò fẹ́jọ́ mi ò fàròyé oṣù bá tán fún mi lówó mi. Fún wọn lówó wọn ò Sàámú o. Má gbó owó mi bó pẹ́. Sammu Alajò. Sammu Alajò. Sammu Alajò. Oṣù bá ti tán fún ọ. Oṣù bá tán bá mi gbówó mi. Sàámú gbà wọ́n lè kí n ṣe. Oṣù bá tán mo fẹ́ gbówó mi. Sàámú máa gbó. Yéè! Níwọ̀ lórí. Máa bá ayé ẹ̀jẹ̀ mi ni mo sọ bẹ́ẹ̀. Máa bá ayé ẹ̀jẹ̀ tán gúngù tó gbé sójú náà máa fi wá gúngù ayé ẹ̀mí tí bá bá ayé ẹ̀ gúngù ẹ̀jẹ̀ dé. Èmi lọ bá jọ́rú ẹ̀ léwo kò ní dá fún ẹ kò ní dá fún ẹ. Ẹjọ́ tó lọ́lọ́ ká ní who are you kí lẹ fẹ́ kí. Èmi ló wojú ẹ̀ lọ ní wà báyìí. Èmi ní wà yù. Èmi kọ́ ló dùn mọ́dù. Kọ́lọ́mọ jókòjókò. Kọ́ ló dùn mọ́dù. Kọ́lọ́mọ jókòjókò. Are you mad? Who you getting loud with? Rosan fought the war in Chattanooga and he won. And he fought the war in Tennessee. He won. What you saying? Let him know. Who you getting loud with, nigga? Tó bá súnmọ́ mi bó ṣe wò tí n bá fún ẹ ní wọ́n lásán wọ́. Wọ́n bẹ tẹ̀sẹ̀ lé wọ̀ ní. Ibo lẹ ti rí rándu. Ní sùúrù. Màá ná ẹ̀yin méjèèjì papọ̀. O fẹ́ ná ọmọ mi lára. Màá ná ẹ̀yin méjèèjì papọ̀. Ayé ẹ ti bàjẹ́ lọ́rọ́ ni o. Ó bá tiẹ̀ pé òní rándu. Ó pè. Àti bàbá àti ìyá ẹ̀ àwọn méjèèjì ga jùlọ. Kò lè sí ìtókè àtọ́ nínú àwọn ẹbí ẹ̀. Èmi. Bọ̀bọ̀ ètò ò bá wà very careful, máa waste ẹ̀ o. I will waste you.
wà waste mi. Fẹ́ kí nǹkan tí máa ṣe ìnáwó tí máa ná lórí ẹ̀ máa waste wọn. Máa ṣe kí ni? waste ẹbí ẹ. Kí ló sọ tó ń tún sọ? Kí ló sọ tó ń tún sọ? Àbí kí ni gbogbo eléyìí? Ìwọ tó sọ pé ló máa waste mi. Ní kí ni? Bàbá ìṣúra rẹ̀ máa waste ní ẹ̀kọ́ sí nǹkan tó máa ṣe. Ní kí ni? Ní kí ni? Ní kí ni? Orí ẹ̀ gbá ìtì ẹ̀ orí ẹ̀ dà. Wàá gbójú wàá gbá ìtì ẹ̀. Wọ́n gbá lẹ́yìn kan tí màá ní gbá ẹni mẹ́ta kó pè mí lọ́ọ́ máa lè. Ó bẹ́tà. Ṣé bàbá ìṣúra rẹ̀ o? Lẹ́mi. Bàbá ìṣúra rẹ̀ o? Má jẹ́ kí n dín pẹ̀lú ẹ o. Lẹ́mi kọ́ Kí ló dé tó ń gbà àwọn èèyàn báyìí ní estate yìí náà? Kí ló dé? Wait for you at the point of your knees. Wọ́n tún tóun kò fẹ́ bá ayé ẹ pin. Lẹ́mi tí mo rò pé kí wọ́n bẹ́ẹ̀ ká ṣètò àbíkẹ́bìlì kò sí ni. Wọ́n á gbé ẹ wá bẹ̀ mí ni mo sọ bẹ́ẹ̀. I will wait for you. Èmi ló máa waste. Ṣé àgọ́ ọ̀jẹ̀ kí ni record? Kí ni ìdílé yìí náà? Ọlọ́mà ṣe kí ni? Ṣé àwọn méjì jáde láàárọ̀ ni? Ọlọ́mà ṣe kí ni? Láàárọ̀ ni? Lẹ́mi àbí? Ìwọ. Ó mọ̀ mi. Máa díù pẹ̀lú ẹ̀. Ṣé mi ló mọ̀? Máa díù pẹ̀lú ẹ̀. Ìyẹn náà dà. Wàá ṣe kí ni? Máa díù pẹ̀lú ẹ̀. Ibi tó bá ti jáde wá, máa díù pẹ̀lú ẹ̀ wá padà síbẹ̀. Ó dàbí nípa ìméjì ẹ sá kúrò láàárọ̀ ni. Kò sun tó lè wù kó máa wá láyé tó important sí ẹ lọ́kàn sí ìgbésí ayé ẹ mí ì ní jẹ́ kó rí. Kí ni gbogbo ilé ìdá? Máa lọ́ọ̀kì bọ̀bọ̀ yọ̀ bò. Let's go. Máa bá gba ẹ lábẹ́ àbí wẹ̀rẹ̀ rẹ̀ o fẹ́ sùpà bí. Má lù mọ́ má lù O fẹ́ kí ni ẹ sùpà bí wẹ̀rẹ̀ rẹ̀ yìí. Mọ̀bẹ̀. Àbí kí ni bọ́wọ́ sí ní gbogbo àwọn ilé ìtàlẹ̀ jámọ́? Ta ní ìtàlẹ̀ mọ̀? Màá fi ṣọ́ yín wípé mo mọ̀ yànjú lọ. Màá ṣọ́ yín wípé mo mọ̀ yànjú lọ. Àbẹ̀ já wèrè. Owó yóò mọ̀ mí o. Kò mọ̀ mí, mo dẹ̀ máa ṣú ẹ̀. Máa ṣú ẹ̀. Àbí òní gbogbo wèrè. Ẹ̀dẹ̀ wá ẹ̀dẹ̀ ń blọ́ọ̀kì yẹn ẹ̀dẹ̀ ń sọ̀sọ̀kúsọ. Ẹ wo, ẹ jẹ́ ká fi sí price yẹn o. Tell me to like go back and drag it and go back and forth on it. Okay. Màá pè é padà. All right. Okay. Babe, can now? Kí ni bí ṣe? Because me understand. Jọ kí ló ń dùn nú ẹ? Kí ló ń múnú ẹ dùn gangan? Kí nìkan tó ń múnú ẹ dùn lásìkò tá wà yìí? Kí ló ń dùn nú ẹ? Pẹ̀lú gbogbo drama tó ṣẹlẹ̀ nsàlẹ̀ yẹn. Ó ríro. Ó tún nílò ó fún mi lẹ́sọ̀rọ̀ ìjókòó mbẹ̀ for more than 20 minutes. Ó wà lórí kọ́. Ó tún wá mẹ́kọ́ tó tún gbọ́ ti fún mi. Ṣé àsìkò àti màmá tí lè lẹ́yìn ni? Ṣé àsìkò kí là ń celebrate? No, kí là ń celebrate? Ṣé kò ń ṣe pé ọ̀rọ̀ nuisance òun ló ń take by? Because kò yé mi ẹni tó wá tó kàn sọ̀sọ̀kúsọ tí mi tiẹ̀ mọ bó ṣe gbà láyè láti wọ ní community wa in the first place because mo máa tiẹ̀ ní láti rí chairman. Irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn a gbọ́dọ̀ máa gbà wọ́n láyè kọ́kọ́ máa ṣe bó ṣe wù wọ́n ládùúgbò. Ọ̀rọ̀ tí ẹ̀hún ni wọ́n wá mú tó wá ń jẹ́ kó máa react báyìí. Nuisance. Yes. Nuisance tó sọ fún wa pé I'm going to wait for you at the point of your need. Ló ń pè ní nuisance. Before they stop now. Stop all this. Ṣé bọ̀bọ̀ idiot yẹn ṣé òun mọ need mi ni? Bọ̀bọ̀ tí wọ́n rí yẹn in fact ṣó tẹ̀ jọ èèyàn gidi débi wípé ó máa mọ nǹkan tẹ́mi need tó fi máa sọ pé I'll wait for you at the point of your need. Ṣé wọ́n ní ìdí kankan ni? Ṣé wọ́n ní ìdí kankan ni? Ó ṣe jí pé nǹkan ọyọ̀kan yẹn ló ń tẹnumọ́ ló hámà ló repeat pé I'll wait for you at the point of your need. Babe, you sọ. Okay. Mo gbà, mo ti rí rí. Mo mọ̀, alright, mo mọ̀, mo ti rí rí. Ṣé mo ṣe rí tó jọ ìdíje tó tẹ̀? Àbí báwo nìyẹn ṣe máa wà mentally alright? Àgbàlagbà tó máa wọ short tó máa gbé suspender lé àwọ̀ round neck sínú ẹ̀ á tún wá gbé fìlà lé lórí jọ tó lọ ṣó jọ ìmúra èèyàn gidi. Àbò fẹ́ compare ìmúra tèmi àti dọ̀dọ̀ tiẹ̀ àbí idiot tó tẹ̀lé wá láńdún yẹn. Ó fẹ́ compare ìmúra tiẹ̀ pẹ̀lú gbogbo ohun tí yẹn ṣe lórí. Ṣé wọn ò jọ ẹni tó ti sákò ní psychiatric home lójú dọ̀dọ̀ tiẹ̀? Ṣé wọn jọ? Bẹ́ẹ̀ jọ lọ́wọ́ má jẹ́ kí èṣù má jẹ́ kó wà rìn wá. Má jẹ́ kí ìfẹ́ tó wà nínú ilé yìí má jẹ́ kí wọ́n wá fi ọwọ́ kan wá fi bàjẹ́ láti ta. I'm begging you, don't do your long, please. Okay? You know that I love you. Don't touch me. Leave me alone. Babe. Kí ni gbogbo rádaràda yìí? Bó ni bọ́bọ́ yìí ti wà náà tó wá ń fa gbogbo ilé ìsílẹ̀ báyìí? Ká lọ kábọ̀ kan ò sí níbẹ̀ o. Sáàmù. Ánìrè kan o. Èmi ni. Ánìrè kan ni. Èmi ni rè kan o. Èmi ni. Láàrin ẹgbẹ́ láàrin ọgbà o. Èmi ni. Ibi iṣẹ́ mi o. Èmi ni rè kan o.
Jésù wà lágbára sẹ́. Bàbá wa fagbára hàn láyé mi. Ilé gbégbá ọpẹ́ wà lágbára o. Bàbá wa fagbára hàn. Jésù wà lágbára sẹ́. Bàbá wa fagbára hàn láyé mi. Ilé gbégbá ọpẹ́. Bàbá wa fagbára hàn. Pọ̀sí wa fagbára sẹ́. Pọ̀sí wa lágbára sẹ́. Bàbá wa fagbára hàn láyé mi. Ilé gbégbá ọpẹ́ wà lágbára o. Bàbá wa fagbára hàn. Jésù wà lágbára sẹ́. Bàbá wa fagbára hàn láyé mi. Ilé gbégbá ọpẹ́. Èmi nìre kan, èmi nìre kan, èmi nìre kan o. Èmi nìre kan, èmi nìre kan, èmi nìre kan o. Èmi nìre kan o. Èmi nìre kan o. Èmi nìre kan, èmi nìre kan, èmi nìre kan. Kí ló dé? Bro, what's all about this detailing? Man, we got a lot on our hands to fry. Wá, má lọ rò pé gbogbo etí wa àtọkọ ẹjọ ń ṣe níwájú ta lé yín lọ́jọ́ yẹn. Territory tàwa làwa wà yìí, dátì ẹ mọ̀. Rosan. Pé mo rí ẹ inú bí mi. Pé mo rí ẹ ọlá pé mi ò nóbìnrin ni. Iṣan ọwọ́ mi dẹ̀ lé. Wo ṣan. Ẹ wo ṣan. Iṣan ọwọ́ mi dẹ̀ wo ṣan. Ó dẹ̀ dìde. Ọkọ ayé ni mo fẹ́ kó lọ pè wá. Mo fẹ́ kí òun àti Dọ̀tun kan wá display wájú ilé mi báyìí. Mo fẹ́ kí Dọ̀tun lù. Dọ̀tun ó lù táàrọ̀ yẹpẹ̀ sí lẹ́nu bí òun ni mo fẹ́ rí. Dọ̀tun tijú mi jẹ́ ẹni. Mo fẹ́ kó wá lù bí. Rosan, hibernation mode mo wà báyìí. Hàn ẹ̀. Rárá. Lighting yẹn tó fà wá lẹ́fà sókè jẹ́ kó bright. Mo fẹ́ kó Nísù má bẹ̀rù mọ́, má tijú mi mọ́. Nà lójú mi. Orí ẹ̀ ti dàrú. Ṣọ́kẹ́ bí o ti sọ̀rọ̀ yẹn. Wà bá tẹ̀lé mi bí bodyguard. Tẹ́bárì tó ṣe fún, tẹ́bárì túnbọ̀ tún ṣe, ṣọ́kẹ́ bí o ti sọ fún yín ni. Apádà bú ẹ̀rẹ̀. Àbí bẹ́ẹ̀ kọ́, wà á rí òun. Kí ló ṣẹlẹ̀? Duck! Ṣé rí ọmọ Yorùbá ni mí o. I have so much swagger. Feel that, baby, feel that. You share my baby, feel that. You share my baby, feel that. You share my baby, feel that. Get up! Stop it! Àǹtí ẹ káyìn náà. Kí ni bí ní gbogbo ilé? Àǹtí ẹ káyìn náà, kí ló ṣẹlẹ̀? Ẹ lè fẹ́ máa sunkún rojọ́. Ilé òní fẹ́ tún mi. Ilé mi wọ́n fẹ́ máa sunkún rojọ́ ni. Don't leave me. Ẹjọ́ tó lọ lọ́wọ́ ẹ ṣàánú mi. Ẹjọ́. Àwọn bí wọ́n sàn tẹ̀ wò yìí, wọn ò láìkí nǹkan tẹ̀ ń ṣe yẹn. Wọn ò láìkí pé kí wọn máa ké. So tẹ bá mọ̀ pé ẹ wá fẹ́ sọ̀rọ̀ mi báyìí, ẹ sọ̀rọ̀. Tẹ̀lé bá mọ̀ pé ẹjọ́ lẹ wá síbí wá rò, ẹ wọ́jọ́ náà. Lọ́n mi ò láì fi sí máa ṣe àjẹsókè. Bí bá ti máa kó wọn láyé àjẹsókè, ṣé o kó jẹ́ wọn àwọn tó fàn báyìí, tó pìtì báyìí. Ẹ ṣe rí wèrè ọmọ. Ẹ ṣe rí. Ọmọ pásítọ̀. Ẹ̀kan tọ̀ ní báyìí fojú mọ̀. Ẹni wọ́n ṣe tó fine. Owó èbú ṣèpù ẹni ẹlẹ́ni. O tún mọ̀ ṣèpù. Ẹjọ́ wo ni mo fẹ́ rọ̀ fún yẹ? Ẹ ti ń dá ṣèpù mọ̀. Ó kì í ṣe bẹ́gì. Ayé. Ọmọ wo ni mo lè dì láti bó ti mo lè sáré test? Àrí nǹkan tí ẹ wò bóyá bẹ́gì ni àbí bẹ́gì. Ní nídìí yẹn, ẹ̀yin èpè kó ṣe ń báyìí. Wọ́n ní kò ṣẹnu bẹ́ẹ̀. Yéè! Ọmọ méjọ. Ẹnu ẹ̀ gbá sùn yìí. Wèrè ni. Kí ni ìtumọ̀ ẹnu ẹ̀? Àwa ti ṣe irú ẹ̀ nígbà yẹn. Ọmọ inú tó jẹ́ bá tẹnu mẹ́jọ wá ṣe kí ni? O ti mú dẹ́ndẹ́ àyà. Ẹ̀rẹ̀ inú ẹ̀ bó ṣe ní ròbótó. Àyà ìyàtọ̀ sí pé kéèyàn bẹ́gì àmọ́ àbọ̀ àbá olóró tiẹ̀. Wọ́n kí ló ṣẹlẹ̀? Tó mọ̀ kọ́ tẹ sọ́ńdọ̀ ẹ̀ gbogbo ẹ̀ pátápátá ló yé mi. Mo dẹ̀ mọ̀ pé inú tó ń bí ló jẹ́ kẹ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn.
ẹ ti rí wa tán a ní problem ló tán àmọ́ ẹjọ́ torí Ọlọ́run tèmi ní kẹrù ọ̀rẹ́ rìn ayọ̀ ẹ ṣàánú mi ẹjọ́. o tí mo fọ́n gbà yẹn máa tún sọ sí. I said it and I mean it that I will wait for you at the point of your need. tó o bá tún wá bá mi sọ̀rọ̀ olùdá wá bá mi sọ̀rọ̀ mo ní ìdí ọkọ ẹ ẹranko tó gbé sílẹ̀ tó pè lọ́kọ ẹ lọ pe ẹranko yẹn wá. kí n ṣe ẹ̀yin ọmọbìnrin náà ẹranko yóò gbé sílẹ̀ yóò pè lọ́kọ kó lọ pè wá òyìn kan bá pè lẹ́yìn. mi ì lè pọ́kọ ẹlẹ́ranko mi ì lè pé ọkọ ẹlẹ́ranko lọ pe ẹranko yẹn wá síbi tó o bá pe ẹranko yẹn débi ni mo tó lè sọ kankan bẹ́ẹ̀. èmi ni ire kan èmi ni ire kan èmi ni ire kan o èmi ni ire kan èmi ni ire kan èmi ni ire kan o èmi ni ire kan o èmi ni ire kan o èmi ni ire kan ní èmi ni ire kan o. Kékeré ni mo ti bẹ̀rẹ̀ ọlá kékeré ni mo ti bẹ̀rẹ̀ ọlá. Tí bá ti kọ kékeré ni mo ti bẹ̀rẹ̀ ọlá ìbọ̀lágàrí máa ń bú sẹ́rì ni wọ́n dẹ̀ ti gbó aláwọ̀ lẹ́bẹ̀rẹ̀ kékeré nígbà ẹ lọ fíìsì. Kábọ̀ kan ò sí níbẹ̀ o Sáàmù. Wọn ò tí ì dé àwọn náà ni ó dàbí kí mọ́tò wọn náà ló ń bọ̀ yìí. Kí ló wọ́n ṣe wọ́n máa lára gbígbẹ̀ yìí? Ṣọ́ àfiṣe ní fún ẹni? Ó dájú ẹ lọ́wọ́. Nípa ọjọ́ sí èdè tó wọ́n mú sí bọ̀dá Sàmú lára. Ẹgbẹ́ ìlànà ìpele ń jọ yẹn. Ẹ sọ̀rọ̀ náà. Báwo má kúnlẹ̀ oṣù má kúnlẹ̀ wèrè fún mi o. Ẹranko tí mo ní kó lọ pè wá kan. Ọkọ mi tẹ ní kí n pè wá náà ni mo wá yìí. Mo rò pé nǹkan ṣọ̀tá ẹ̀. Sórí ẹ̀ ò lọ, ṣọ́pọ̀lẹ̀ kòkòkò bìràdìsà. Ẹranko tó rò pé ẹjọ́ ń gbé tó pè lọ́kọ tí mo ní kó lọ pè wá ó dà. Point at the ẹranko. Will you stop that? Come, will you stop that? Stop that! Stop that! Sùúrù wa èmi lẹ́ranko. Wọ́n ní kó nawọ́ sẹ́ranko, ó dẹ̀ ṣe báyìí, ó ṣe báyìí, ó ṣe báyìí. Ehoro nínú èèyàn. Animal yẹn. Stupid person yẹn. Èmi wá síwájú ilé ẹ̀ mo wá kìlọ̀ fún ẹ mo wá jẹ́ kó mọ̀ wípé o máa tún àbùkù sẹ́. Ìwọ wá ń yẹ̀yẹ́ èmi níwájú ilé ẹ̀. Aṣọ wà nínú ìṣòro. Àṣemù tí ń ṣe ọ̀rẹ́ bíi tiwọ fúnra rẹ̀ ò mọ̀. Àbí bẹ́ẹ̀ kọ́, ó wà nínú ìṣòro tún ṣàkọ. Mo tún sọ mà tún sọ. I am at the point of your success. Mi ìdẹ̀dẹ̀ kúrò ń bẹ̀. Mo yí gbìrìgbìrì síbẹ̀ bí igi tán gé lóko ni. I will block your progress and I will not live there forever. Mi ò lè jọ o. Mi ò lè. Bọ́dá Sàmú. Tani kí ló ṣe bọ̀bọ̀ yìí? Kí ló ń wọ́ ní idiot bọ̀bọ̀ tí ò wà kọjọ́ yìí? Ṣé ọmọ ìpò sọ pé ẹ ní ṣòro? Mi ì tí ì gbọ́ ṣòro tẹ́ ẹ ní. Ṣé òkè bíi tí mo problem tẹ́ ẹ ní? Bọ̀bọ̀ yìí dákẹ́ ló jẹ́rẹ́. Bẹ́ẹ̀ o múnú bí mi o. Mi ò lè dúró síbi báyìí kí bọ̀bọ̀ yìí máa wọnú sí mi lára náà. Bẹ́ẹ̀ tani ẹ̀ idiot yìí lè máa bẹ̀. Idiot yìí lè máa bẹ̀. Ẹ ṣe ẹ ti pẹ́ jù. Kí ló ṣẹlẹ̀ tẹ́ fi pẹ́ báyìí? On special duty wo lójú eléyìí lọ? Special duty wo lójú apààyàn lọ? Ritualist ni developer díṣẹ́ àbí developer kọ́ ni ẹ́ jẹ́ developer kọ́ ni ẹ́ èèyàn tó ti pọ́ kéré jù wá tó 6. Aláboyún tó ti pa 1.5 oyún ìkan ti ripe ìkan ì ripe tó bá ti ra ilẹ̀ yẹn ó máa ń gbẹ́lẹ̀ á dẹ̀ rí mọ̀mọ́ ó ní ẹ. Calm down, listen. Officer, officer, I know you're a man of the law. Ẹ dẹ̀ mọ̀ òfin. Ẹ dẹ̀ mọ̀ pé kò sí ní tẹ́ bá fẹ́ arrest èèyàn ẹ ṣáà gbọ́dọ̀ ní warrant àbí kẹ́ ní evidence tó máa back claim idiot yìí tó máa fi sọ pé kẹ́ arrest mi tẹ́yìn náà dẹ̀ máa fi arrest mi ẹ jọ fact wo ló ní evidence wo ló ní. Ẹranko kò ní yẹ bó tún ṣe ní confidence ẹ. Officer oya tó dé yìí ẹ ti rí ó ti pààyàn ó ti pẹ́ wọ́n máa ń mú wọ́n máa ń filẹ̀ ni wọ́n máa ń filẹ̀ ni ó dìdí sọ fún mi nígbà tó débi ó ní tí bá lọ pọ̀lọpọ̀ wá a máa fòwé lẹ́ẹ̀ náà ní onígbè tí bá máa fòwé ṣe. bàbá yìí ṣe bàbá ní bẹ́ẹ̀ máa wọ kò tó àwọn oníkó sọ kò tó àwọn.
junction. Apàyàn ni. Ó ti pa aláboyún, ó pa aláboyún. Ṣé rí gbogbo nǹkan tó wà lẹ́yìn? Evidence ló wà wájú yín nípa gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀. IPO gan àwọn ló ràn mí lọ́wọ́ tí mo fi lè get gbogbo evidences tó wà wájú yín kí n lè tẹ̀lé ní access sí anything, receipt, everything òun ló wà wájú yín. Nínú iṣẹ́ tá à ń ṣe yìí mo máa ń talẹ̀ ni. Ṣé nǹkan tí mo sọ ti yẹ yìí mo ń talẹ̀ ni? Nínú iṣẹ́ tá à ń ṣe rule wà. Anybody tí a bá talẹ̀ fún ká ti allocate ilẹ̀ kan fún tó jẹ́ pé instrumental payment ni a fẹ́ agree pẹ̀lú ẹ̀. Once tí ó bá ti lè meet up ní particular period of time tó ti sọ pé ìgbà báyìí lòun máa sanwó tán o. Wọ́n lò ní wípé a máa fún nílẹ̀ níbò míì. Wọ́n ṣe wà yìí. Wọ́n sí lára àwọn tá à ń talẹ̀ ní local government. Débi pọ́n máa wà ní state, débi pọ́n máa wà ní federal, kò sórúkọ wọn bẹ̀ náà. Tẹ́ bá check orúkọ mi máa rí wípé gbogbo nǹkan tó yẹ kí n ṣe òun ni mò ń ṣe because mo mọ rules and regulations iṣẹ́ wa. Bó ṣe wà yìí ṣáwọn mọ anything, wọ́n mọ̀ náà. Ọkọ̀ máa dé ọ̀dẹ̀ máa accuse wa of wrong doing. Kí ni mo ṣe nísìn? Gbogbo document ló wà bẹ́ẹ̀ ló wà wájú yín yẹn nísìn. Kí ló mọ̀ tí mo gbé fún yín? Ẹ sọ fún wọn kọ́kọ́ tiẹ̀ kọ́ wo document kan nínú ẹ̀ kọ́ sọ fún mi nǹkan tó túmọ̀ sí. Ẹni tó dẹ̀ sọ̀rọ̀ pa èyí nígbà tó rí pé òun ò lè sanwó tán. Ibi tá a ti fún nílẹ̀ mi fúnra rẹ̀ gan ó sọ pé ó pé òun ju ilẹ̀ tó ń kọ́kọ́ náwó sí lọ. Ṣé customer ẹni? Ṣé wọn ló ní client? Báyọ̀ bẹ̀rù ẹ tó lè block èèyàn. Ọ̀pọ̀lọpọ̀ ṣẹ́rí tí partner mi náà tó ń sọ pé cardiac arrest ló pa. Kò ṣe pé mi fúnra mi gan rí àbí mo wà bẹ́ẹ̀ nígbà tó kú. Mo fetí gbọ́ nígbà tí màá fi débẹ̀ wọn ló ti kú. Ìjọba ò nìyẹn ṣe wá jẹ́ problem tọ̀dọ̀ tèmi báyìí. Actually, ṣe ẹni tó kú sórí yẹn. Ṣé àwọn ọlọ́pàá ti ṣèwádìí wa? Ṣàjẹ́ ní pé ẹ̀nà kan pẹ̀. So, and with what I have here, mo ti go through gbogbo àwọn documents pẹ̀lú èèyàn àti client wí pé gbogbo tó yẹ kẹ́ ṣe ti ṣe ìgbésẹ̀ ní ti tó fẹ́ lè gbé sí láti àdìtẹ̀ yìí. Fáwọn ṣe mọ̀ pàwọn ọlọ́pàá láìkì yín gidi gan. Èmi náà fẹ́ yín. A jẹ máa appreciate àwọn efforts fún wa gan because ẹ jẹ́ èèyàn kan tó yẹ pé ó máa assist wa because with you crime will reduce ní community but kò wá ní ìdágọ́ yẹ pé false allegation yìí máa gbé wá sí kíní wa níbí báyìí ẹni ìdá tí máa confam kẹ́ tó máa gbé ẹni ìṣù wá síwájú wa ń bí. Ṣé bí ìbọn àti tear gas lẹ́yìn lọ fi mọ ìwádìí? Báwo lẹ́yìn ṣe mọ̀ yín Mr. Àtẹnudẹ́nu làwọn fi mọ wádìí àti evidence burúkú láti fi prove. Eléyìí client oní client ló máa gbà. Client oní client ló máa gbà. Tọ́rọ̀ dúdú ọ̀gá fine. Client ẹ̀ bá mú débẹ̀ wọ́n máa hijackẹ̀ ni, wọ́n máa hijackẹ̀ ni. Bọ́ọ̀ yẹn ni mo fẹ́. I will block you. Mr. Station level ẹ tún lérí sí yéèyàn. Mi ò lérí sí wọn sá. Mo ní kí ẹ wá ṣe yín náà. spiritually ó lè jáde àgéṣù. Officer, please, this man, ẹ máa return gba àwọn nǹkan tẹ́ ti gbà lọ́wọ́ ẹ̀, gba àwọn aṣọ ẹ̀, gba àwọn property ẹ̀, ẹ máa return ẹ̀, file ẹ̀ lélẹ̀, please, just keep it. Mr. Man, please follow him, please. I'm free to go, sir. Yes, sir, you are free to go, sir. Àlọ́ kábọ̀ kan ò sí níbẹ̀ o, Sammu, bọ̀dá Sammu Alajọ. Èmi fẹ́. Mi fẹ́ kí n take your seriously like ẹ kò fi rò wípé àbúrò yín kò ṣe é pa. Iná mọ̀ bá tí mo ń gbé fún. Ilé máa gbogbo yín pẹ̀lú one or two other things tó ń bọ́dà mi kí n má kanra báyìí nìkan ni. Nǹkan tó fà á nìyẹn tí mo ṣe react bí mo ṣe react. Ẹ máa bí ojú tọrọ lọ́wọ́. Yo, bro. I've been waiting my whole life for this moment. The moment of truth. Man, I thought you are Tyson Fury or Enoch. Bro Sam, what's the second name? Enoch Fujuri. Man, this is the all you nigga. There. Bro Sam,
what goes around comes back around and hits you hard on the head, nigga. Damn. O tún fẹ́ lù. O tún fẹ́ lù. I am saying it again. I will stand like igi ose in front of your need. Your success is in my pocket. Ṣé ọmọ tí mo kọ́ ìwá ṣòro ọmọ? Ṣé àkọ́rọ́ ọmọ lẹ̀ wá? Àti bímọ yín ọwọ́ mi ló wà. Èmi ni mo sọ bẹ́ẹ̀. Lájú àti bímọ ẹ̀ ṣe ọwọ́ mi ló wà. Ẹ má bínú Sàámú, kó kí nǹkan tí mo ti ṣe fún yín jọ ẹ dáríjì. Ẹ má bínú, ẹ má bínú. Níwọ̀. Ṣé ọmọ kí commission tó wà lórí ilẹ̀ yẹn ò jẹ́ kí n gbà? Lẹ́nu odindi àgbà rẹ́tọ̀. Nínú list àwọn rẹ́tọ̀. Àwọn ló ń kọ list fún yín. Mo ti jáde school gbà tí mo ti ń talẹ̀. Ilé yìí ti pẹ́, ìtẹ̀sọ yìí ti pẹ́. Ilé ibi kékeré ibi tó wọ̀ yìí mo tà ní true. Ara àwọn achievement mi true. Ara àwọn achievement mi. Ilé ìbálẹ̀ tí wàá lọ́kàn ẹ̀ ni mo tà. Ara àwọn àmúyangàn mi. Kó tẹ̀sọ yìí ó ti pẹ́, èmi gan ti náwó ẹ̀ ó ti lọ. Ó kàn bí ó interest tèmi wà lórí ẹ o. Owó tèmi fẹ́ gbà bẹ́ẹ̀ wà bẹ́ẹ̀ o. Ó dà èlò lẹ́yìn afẹ́ gbà bá. 1.2 million ní commission mi lórí ẹ̀. 1.2 ni. Èlò lèmi gangan ni, èlò ni mo talẹ̀. Owó tèmi gan ní náà 200,000. Èlò ni mo talẹ̀. 50 péré ni mo talẹ̀. Orí ẹ̀ burú ni ọmọdé rẹ̀ tọ̀ ní ẹ̀. Tó bá jẹ́ èmi ní o, mo mọ ìtì bàtà 1.2. Ọlọ́mìlá fún mi. Sam, success yẹn wà lápò mi. Yé ni mi ò 100,000 naira náà. Ọ̀nà 1.2 lówó tèmi tí mo fẹ́ gbà. Ó dà, ẹ wò ẹ jà ṣe báyìí. Nǹkan tí bá ní máa fún yín. Èdò. Máa wá nǹkan fún yín kí n tó lọ. Wọ́n á wá nǹkan fún ẹ. Wọ́n á wá nǹkan fún ẹ. Èlò. Ó dà, máa fún yín lọ́jọ́ náà. Mama sáré. Mama sáré pàdé tó bá rówó wèrè. Wọ́n bá ti pọ̀ tẹ̀yàn sẹ́ni kó má dọ̀pọ̀ lọ ni. Ṣé wọ́n ti pọ̀ tẹ̀? Ilé wo ló wà lọ́wọ́ ti? Ohio. Oh, I see. I see. Kí ni ọ̀rọ̀ náà ṣe tí wọ́n fi pọ̀ tẹ̀? Ó wá wọ̀ṣọ rẹ́ẹ̀dì lọ sí ibi solution ẹ̀. Wọ́n wá kọ̀ máa ní ìsàyẹ̀. Orí ẹ̀ ti burú o. Ó ṣeré o. Ọ̀rọ̀ lọ́wọ́ ló mú gbá kí ìtẹ́gbẹ̀rẹ̀ tó deport. Ọlá ẹ̀kọ́ wo sẹ́ǹdì owó yẹn sí sí kó ṣì dànù. Sẹ́ǹdì ẹ̀ kí n tó lè bá. Sẹ́ǹdì ẹ̀ sìn. Ẹ fún mi lákàá nọ́mbà yìí. Èmi ò sọ àká nọ́mbà mi síta o. Háàpù tó ti fẹ́ sẹ́ǹdì owó sí mi ló máa gbé fún mi, máa dẹ̀ tẹ àká nọ́mbà mi sí. Máa gbé fóònù fún mi. Tó bá lè gbé dìmú. Ẹ gbà. Ẹ tẹ̀ sí. Ẹ̀yin méjèèjì kò lè fẹ́ tẹ̀ sí i làwọn ṣe bí àwọn nìkan lọ fẹ́. 1.4 wà nínú àkáǹtì ẹ̀. Ó dẹ̀ sẹ́ndì 1.1 sí méjì. Àkáǹtì nọ́mbà yìí kẹsàn-án sí ní kẹwú balance. Òun ṣáún. Oníṣòro òun ṣáún. 1.4 wà. Ẹni tó máa wo ṣòro ẹ̀ sàn. Ó lè fún 1.1. Bẹ́ẹ̀ni. Àkáǹtì nọ́mbà mi ni. Àkáǹtì nọ́mbà mi ni. Èlò ló send. 105,000. Èmi 105,000 ló send fún mi. Kí n fi 5,000 mú gààrí. Ọlá ìyàwó ẹ yẹn ló fẹ́ jẹ o. Ọlá ọmọ yẹn òun ló fẹ́ jẹ. Ọmọ yẹn ti ṣoore fẹ́ èèyàn kan rí lójú mi tó fúnra rẹ̀ ò mọ̀. Ní junction, ó fi mọ́tò gbé èèyàn mi àtẹniyẹn lájọ dúró. Ó dẹ̀ fi mọ́tò gbé ọmọbìnrin yẹn. Kó mọ̀ kí mo dóò mọ̀. Kò sẹ́ni tó wà láyé tó bá ti kọjá fìrì lójú mi tí mi ò ní mọ̀. Kó mọ̀ ọlá ẹ̀ ló fẹ́ jẹ yìí. Mo máa mú ẹ̀yin méjèèjì débi kan. Ibi tí mo máa dẹ̀ mú yín dé tẹ́ ẹ̀ bá rí solution bẹ́ẹ̀ ẹ má pè mí léèyàn. Bẹ́ẹ̀ ni jọ 1.2 minus 105 èlò ló máa pè ẹ́. O kù 995. 995. Àbí irọ́ ta ló ṣe èrè mú wa mi ò mọ̀. Change mi ṣáàkù. Yes. Change mi kù. Má gba balance. Torí ẹ̀ máa rọ́mọ bí ẹ̀jẹ̀ máa rọ́mọ gbẹjọ. Ibi tí mo mú yín lọ kò sí kẹ́ ẹ̀ má bí bèjì. Lọ́nà bá yín ṣe ẹ̀ bá bí bẹ̀tà. Tó bá jẹ́ mo tó fẹ́ gbẹ òun block. Tó bá jẹ́ ìbẹ́ta ló bí gbèsè ẹ̀ pọ̀ sí ni o. Jẹ́ kí n lọ wẹ̀ fún
jókòó mo ń bọ̀. ṣé mi lè máa lọ. má lọ kí ṣòro ẹ má gbé ṣòro ẹ lọ mo ní mo fẹ́ mú ẹ débi kan ló ń lọ. mo wà bí. ọmọ ẹ̀ ń lọ́kọ̀ o ó ní ẹ̀kọ́ o ọmọ màmá ṣeré wájú ni ẹ o. kábọ̀ kan ò sí níbẹ̀ o. sọ̀rọ̀ bá rí báyìí wọ́n ti gbé tọkọtìyàwó lọ wà ọlọ́run wà ọmọ àwọn èèyàn máa ń focus jù lórí ọ̀rọ̀ obìnrin a ló ti ṣèṣekúṣe o ayé ẹ̀ ti bàjẹ́ bíi kan ní o ó ti lọ ẹsẹ̀ níkan kan ní o no perspective tèmi máa fi wòrú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ó yàtọ̀ sí báwọn èèyàn ṣe máa ń rí handsome guy náà méjì kò yẹ what's up làwọn méjì guy to guy ní level tàjọ wà ní èjì wa yẹn ń bá ẹ sọ̀rọ̀ you are handsome mo kò wá ti gún nǹkan oríṣiríṣi àwọn gun òdúdú o ti wọgbówọgbó developer ti site àìmọye ọmọ tó ti máa mú sábẹ́ igbó ìkọ́nù wọn lè máa pẹ̀tẹ̀ ó máa ọmọ tó máa ń gbóúnjẹ wá sáìtì wọ́n máa ń ní ìdí bákásí àwọn ọmọ yẹn máa ń dáa ó lè máa ń wọ̀rù yín lójú torí iye tẹ́ bá fún wọn ẹ̀ẹ̀kan nìkan dọ̀gẹ̀dẹ̀ mú ní wàá dẹ̀ bù sí haha ṣé kọ́nù wọn wà tó ti rún tó tàka sí ẹ wípé wàá rí owó ò ní jẹ́ kó bímọ ibi tó ti lọ ṣàgùnbánirọ̀ ńkọ́ ní kẹ́bí àbí lẹ́bọ̀nyìn ó bọyàn lẹ́bọ̀nyìn ó gùnyàn bí tó ti ṣàgùnbánirọ̀ ó gùn kankan ó dìsfẹ́jì èèyàn rí ibi kan ìyàwó ẹ̀gbọ́n ó kò jẹ́ kí òkè ò bá ń lé tí ò bá ti bá yín lé tó lójú fẹ́jì mo fi ń wòye tí ò bá bá yín lé àwọn ìtẹ́yìn náà ti ibi tẹ́yìn náà ti ṣe lọ ṣé kò sẹ́ni bọ́dì tí ẹ̀yin àti ẹ̀ náà jọ níṣòro dépò tó sọ pé ẹ̀nì bímọ àbí ọ̀rọ̀ ọmọdé ṣé kò sí. tí ò bá ti sí ẹ fi ọkàn yín balẹ̀ orí òkè tẹ wà yìí orí òkè fáyà ni tẹ́ ẹ̀ bá rọ́mọ bímbì ẹ pè mí lọ́mọ àlè ṣe bí wọ́n ti confide nínú mi. àlàáfíà ọlọ́run kó wà pẹ̀lú yín o ẹ kú jókòó ọlọ́run á wà pẹ̀lú yín ẹ jẹ́ gbàdúrà ọlọ́run tí kì í dalẹ̀ májẹ̀mú gbé yín ga ẹ gba ọpẹ́ wa. àmín. nítorí pé ẹ ó gba gbogbo ìṣàkóso nínú ayé arábìnrin wa olúwa ẹ gba ọpẹ́ wa. àmín. gbogbo ohun tó fa ìdádúró tẹ́ ẹ fi rí ọmọ tí yín bí lórúkọ jésù kí ìdádúró kó dé bá wọn. àmín. ká máa yin olúwa ká máa gbé olúwa ga jésù olúwa wa. àmín 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 lórúkọ jésù. hallelujah. nínú omi yìí òun ni ohun tí ọlọ́run pa láṣẹ wípé kí n gbé fún yín ó yá ẹ gba omi yìí báyìí ṣé ẹ rí omi yìí odidi ẹ jókòó ẹ rí i dájú wípé ẹ ń mú ẹ dẹ̀ fi ń wẹ̀ fún odidi ọjọ́ méje ẹ má jẹ́ kí ọjọ́ kan ṣe láì fi wẹ̀ láì dẹ̀ mú nítorí ọlọ́run ti pàṣẹ bíbí ire ó ti pàṣẹ ẹ̀ sínú ẹ̀ ẹ̀yin nìkan ṣó lẹ dání so ẹ wá jọ̀ọ́ torí mo fi ń dá yín lójú wípé tó bá máa fi di oṣù tó ń bọ̀ ẹ ní mú jẹ ìgbàgbọ́ yín ni mo fẹ́ kẹ́ ẹ fi sínú ẹ̀ bẹ́ẹ̀ ṣe ń fi ìgbàgbọ́ sínú ẹ̀ yẹn bẹ́ẹ̀ náà ni ohun tẹ́ ń fẹ́ kọ́lọ́run ṣe fún yín tọ́lọ́run á dẹ̀ ṣe pẹ̀lú rọrùn. ẹ ṣe dájú ṣe kọ ṣáájú appreciate tí nǹkan tẹ́ sọ yìí tó bá lè rí bẹ́ẹ̀ tí mo finú mi tí mo fi ṣoyún tí mo dẹ̀ fẹ́ yín gbọ́mọkùnrin ẹ wò ọkọ mi máa kọ́ bíbá ẹ̀ fún mi. àwọn tiẹ̀ ní nǹkan kan tó wà ń bẹ tẹ̀lẹ̀tẹ̀lẹ̀ tó wà ń bẹ̀rẹ̀ lónìí àwọn parun ni àti babu lọ́fíìsì bíi pẹpẹ níbi ibẹ̀ yẹn wọ́n tún dànù ní èèyàn kan fẹ́ kọ́ bí ni èèyàn kan fẹ́ kọ́ bí fún ẹ má ṣiṣẹ́ sára yín. rárá bọ́dá Sàámú ẹnikẹ́ni ò ní dènà eré ẹnikẹ́ni wa o. kí ló fẹ́ kọ́ ṣọ́ọ̀ṣì méjì ni. kí ló ṣẹlẹ̀ kálẹ̀ ní kí mo sọ fún yín kó fẹ́ kọ́ mi báyìí. kí ló dé fi àwọn parun tó wà bí téèyàn kọ́kọ́ bá fẹ́ kọ́ àbí kí là ń kàn tiẹ̀. àdúrà yín á gbà o. ṣe rí nǹkan tẹ́ sọ yẹn tó bá fi lè bẹ́ẹ̀ mi ò fẹ́ dọ̀nù àmọ́ pé mo fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú yín àkọ́kọ́ béèrè mọ́tò tẹ́ fẹ́ náà àkọ́kọ́ gbé sí i. Jésù Kristi Jésù Kristi. tó ń wá sọ yẹn náà. bẹ́ẹ̀ bá ṣe fẹ́ ká kọ́ bẹ́ẹ̀ bá ṣe máa kọ́. yẹ kọ́ commission house sí ọkọ yàrá méjì
yes sir, ìfẹ́ Ọlọ́run ó máa ṣẹ. Àmín. Lórí ayé yín ó máa ṣẹ. Àmín. Lórí ìjọ yìí ó máa ṣẹ. Àmín. Lórí bọ̀dá Sàámú ìfẹ́ Ọlọ́run náà ṣẹ o. Àmín, àmín, àmín. Ẹ ṣé gọ̀ọ́lé. Ẹ jẹ́ àtúgbò àdúrà. Agbórúkọ yín ga Ọlọ́run má jẹ̀mú ẹ gba ọpẹ́ wa. Àmín. Ohun tẹ́ ẹ fẹ́ ṣe yẹn Olúwa wa ṣe o. Àmín. Ká máa yìn yín lógo. Àmín. Jésù Olúwa wa. Àmín lórúkọ. Wọ́n fún mi ní kankan o. Mi gba kankan lọ́wọ́ wọn o. Torí gbogbo èrò ọkàn yín bẹ́ẹ̀ ni pé bóyá wọ́n ti fún mi ní nǹkan àbí nǹkan kan ni. Ìrẹ́tọ̀ lèmi àti ẹ o. Ó jẹ mí lówó o. 105,000 òun ló fún mi. Owó tó lẹ́ ìkù, ó ìkù bí i 900 plus. Kò fún mi ní kọ́bọ̀. Ó ti mọ̀ mi. Dọ̀túndà, ó ti dá mi mọ̀. Abẹ́ẹ̀kọ́. Ẹ já lọ. Ẹ rajà rí. Ẹ pẹ̀lẹ́, màá bá yín nù di mọ́tò sí, màá bá yín di mọ́tò sí. Màá bá yín ni. Kò ní kí n máa bọ̀. Màá bá yín. Sọ bẹ́ẹ̀. Bọ́ọ̀sì. Good evening. Congratulations. Ó dẹ̀ máa lò, kọ́ máa fún ẹ. Lágbára Ọlọ́run. Lágbára Ọlọ́run. Tí bá rí yín títì, màá gbé yín. Pé mi ò tí ì ní nítọ̀dọ̀ mi. Táyà wájú ẹ̀ méjèèjì tó bá ti gbede, mi ìfẹ́ mọ táyà tó bá dé, máa change táyà. No, ẹ má wọrí, ẹ má rà. No, jẹ́ ìran táyà wájú fún ẹ. No, ẹ má wọrí ntí yín. Ẹ má wọrí. Kí fowó táyà lẹ̀. Bẹ́ẹ̀ni. Bọ̀dá Sàámú. Kò lọ́nà náà. Kúrò lọ́nà náà. Kúrò bẹ́ẹ̀ yẹn. Kúrò bẹ́ẹ̀ náà. Ọmọ ìkúrò bẹ́ẹ̀. Kí ló ṣẹlẹ̀? Bọ́lẹ̀! Bọ́lẹ̀ bí ti bá wò. Jábọ́lẹ̀. Àbọ̀lẹ̀. Rọra ní sùúrù náà. Àbí kí ni gbogbo eléyìí báyìí? Ó bá yóò dé ní sùúrù. Náà. Calm down. Ṣé kìí ṣe kó fẹ́ gbé mọ́tò? Ṣé kìí ṣe kó fẹ́ jí mọ́tò? Kí ni gbogbo eléyìí? Kí ni bó ní bọ̀bọ̀ ìtì báyìí? Ẹjọ́. Nǹkan tó bá fẹ́ ni kó sọ fún wa, a máa fún yín. Ẹjọ́ nǹkan tẹ́ bá fẹ́, anything tẹ́ bá fẹ́ ẹ kò sọ, kẹ́ bá wa gbé ọ̀pọ̀. I've been searching for this for a very long time. Olúwa láwọn lélẹ̀. Olúwa lẹ́ má ṣì. Mo ti ń dáwọ́ láti ra mọ́tò ti pẹ́. Má ṣì. Ojú mọ́tò yìí lọ. Ọlọ́run kí ni gbogbo kí ni ilé ìbáyìí? Thank you so much for giving me this. Mo ti ń dáwọ́ láti jọjọ́ yìí kò pẹ́. Ẹ wá fún mi náà fẹ́ lọ́pọ̀. Irú kí lè lé ìbáyìí torí Ọlọ́run. Ọlọ́run tó ń lànà fún ni, á lànà fún yín. Gbogbo ọ̀nà tó ti dí níwájú yín bí Olúwa ti ń bẹ tẹ́mi ẹ̀ ń bẹ pẹ̀lú kọ́nà yẹn máa là. Kí ọ̀nà yẹn máa là. Ẹ ó padà wá dúpẹ́. A ó máa yin Olúwa. Jésù Kristi Olúwa wa. Àmín ní orúkọ Jésù. Hallelujah. Hallelujah. Ẹ dìde. Olúwa ṣe. Tí Ọlọ́run bá lè ṣe fún mi. Ọlọ́run á ṣe. Dádì. Wàhálà ti wà o. Wàhálà báwo? Bá ṣe ń lọ lọ́nà. Òun ni wèrè kọ́kọ́ jáná wà lẹ́nu. All of a sudden, nígbà tó fẹ́ fọ́ windscreen wa, tí ò bá ṣe wípé Ọlọ́run kan yọ wá, bó ṣe sílẹ̀kùn mọ́tò wa nìyẹn tó gbé omi tẹ́ gbé fún wa, bó ṣe gbé nìyẹn tó ṣí, ó dá gbogbo ẹ̀ pátápátá gbogbo ẹ̀ ló dànù. Rárá o. Gbogbo ẹ̀ ló dànù pátápátá. Wèrè wá. Bẹ́ẹ̀ni. Ó sílẹ̀kùn. Bẹ́ẹ̀ni.
ó wọnú mọ́tò ó gbé omi agbára ó lè tú dànù bẹ́ẹ̀ni sá bẹ́ẹ̀ni sá gbogbo ẹ̀ pátápátá ló dànù sá gbogbo ẹ̀ ló dànù sá gbogbo ẹ̀ ló dànù pásítọ̀ kí la fẹ́ ṣe báyìí kí ni solution wa. ẹjọ́ ìjọ tó wọlé ẹ̀ṣánú mi má jẹ́ kí tèmi bàjẹ́ ìjọ kí la lè ṣe ìṣàánú mi. tí yóò ní bàjẹ́ lórúkọ Jésù. àmín o àmín. torí ohun tẹ́ ẹ ṣe wá sọ tó ń sè ní òròmọ ojú lásán ni o. ó lè jẹ́ ojú lásán. ṣé wàá rí bí ọ̀rọ̀ yóò ṣe wá jẹ́ ojú lásán agbára Ọlọ́run òun la fi ń kojú agbára èṣù. ṣé rí àdúrà àti àwẹ̀ òun lè má gbà ó ẹ dẹ̀ gbọ́dọ̀ make sure wípé ó wá kéré pátápátá ẹ gbà àwẹ̀ 21 days. wàhálà wà sá mi ò lè gbàwẹ̀ yàwó mi náà mọ̀ ọjọ́ kan gan báyìí mi ò mọ bó ṣe ń gbà mo ní ọ̀sà ní ọ̀sà sá báwo mi ti fẹ́ ṣe pẹ̀lú ọ̀sà mi ò lè gbà. ohun tó wá ṣẹlẹ̀ ṣojú lásán ni àbójú lásán kọ́. pásítọ̀ kò ṣojú lásán. tí ò bá wá kí n ṣojú lásán ẹ gbọ́dọ̀ gba àwẹ̀ àti àdúrà o àbí madam ẹ̀yin ò ní gbà. ẹ wo pásítọ̀ bí mo ṣe ń wo ọ̀rọ̀ yìí ẹ̀mí mi ń sọ fún mi wípé bra Sammu wà díẹ̀ pé bra Sammu gangan olórí burúkú máa ṣàǹfààní yẹn ẹni tí ò ní sórí rẹ yẹn òun ló wà ní kínní. orí òkè agbára la wà yìí o kò dé sí ohun tá a fẹ́ nu wá sọ tọ́lọ́run ò lè gbọ́ o so ẹ má jẹ́ ká ṣépè fún ẹnikẹ́ni bra Sammu tẹ̀ ń sọ̀rọ̀ ń pa ẹ̀ èmi mọ̀ wọ́n dáadáa lóòótọ́ máa ń ní àwọn ìwà míì lọ́wọ́ tó máa ń dàbí ní kó fọ́ ni. ẹ̀yin náà mọ̀ bẹ́ẹ̀ pásítọ̀ ẹ̀yin náà mọ̀ bẹ́ẹ̀ wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ ni tó ní nǹkan lọ́pọlọ tí kọ̀ọ̀kan ṣe bí ṣé mi ò sọ fún ẹ. ìyẹn kọ́ mo sọ but ẹni sọ̀rọ̀ ẹ jẹ́ kí mi pè wọ́n. ọ̀dà apẹ̀lẹ̀ wọn Sammu àbí kí lorúkọ ẹ̀. ká lọ kábọ̀ kan ò sí níbẹ̀ o Sammu. kí ló ṣẹlẹ̀ kọ́. owó ìwò náà fi ń wá yín wá. owó ìbùkún ọmọ ní ọ̀fẹ́ yà. owó ìwò náà fi ń wá yín. àwọn ni kí ló bẹ̀ Nírò. Àwọn ọmọ náà fọ́n mú lọ́pàá o. Ṣé o kúrò lórí burúkú ọmọ náà láti gbẹ̀yìn? Ó jẹ́ wàhálà mo dáhùn láti àárọ̀. Ó wá mi gbé wọn. Ó dà sínú ọbẹ̀ fún mi. Lọ ìsèrè kọ̀ọ̀kan nulẹ̀. Ìdá aṣọ rí ẹ burú ni. Orí ẹ dàrú. Ìdá aṣọ rí ẹ burú. Ṣé o bá mi ṣí ẹ ni? Ìdá aṣọ bá mi ṣí ẹ ni. Ìdí ara. Lórí kí mo da ìgbẹ́ ẹran sínú àṣàbẹ̀gùn tó ń ṣe tó pin lọ́bẹ̀. Ó wá tóbi sí mi lára ìdí ara. Ìdí ara kọ̀ọ̀kan ní gbomi kó gba aṣọ kó tún gba fọ́nú ẹ̀. Lémi àti ẹ náà nínú ilé yìí máa fara ní ẹ. ṣé ìgbà kan domi sí ẹ lára oníkìní ẹ hàn pé ọmọ ọlọ́mọ ń ṣe oúnjẹ òmùgbẹ̀ẹ̀ràn ó dà sínú oúnjẹ kí ló ń sọ yìí kí ló ń wí. wọ́n ti máa bójú ẹ rí ṣé bómi ló da sẹ́mi lára sórí báyìí tẹ́lẹ̀ sọ máa play return match. wà á dàgbà sí mi lára. ó bá ìdí ẹ̀dá ó bá ìdí ni mo ti wọ́n. tó o bá data sí lára. bàbá orí ìwọ yìí ọmọ àlè ni mí tí bàbá ẹ lórí. pẹ̀lú gbogbo ọ̀wọ̀ tí mo fún ẹ o wá múra ẹ o wá wò pé òkè o ìbínú òkú kò ṣe fún mi o kò lè wá jà o tún múra ẹ o tún wá polóko wá mú àbí ìwọ fúnra rẹ ló mú ẹ̀mí àtìyàwó mi lọ sọ́dọ̀ pásítọ̀ sọ bẹ́ẹ̀ wípé kí ọ̀rọ̀ ayé wa kó lè ní solution ká lè rí nǹkan tá à ń fẹ́ tá à ń wojú Ọlọ́run fún o tún wá mú wèrè o tún pe wèrè náà pé kó tún wá gba omi àdúrà lọ́wọ́ wa kó tún dànù àbí wà ní nǹkan tí màá fojú ẹ rí. kí ìwọ ọmọkùnrin ìṣẹ́bí sọ́ọ̀tì wágọ̀ ọmọ community ó lè wọ lánú gbàgà kó sọ̀rọ̀ sí báyìí kí ìṣe náà. torí ẹ̀ lè fi wọ́n wọ́tọ́ sí mi lára àbí torí irun yín tó pọ́n tó kó bóyì òun ni òṣèké nílà káyè kẹ́ lọ́pọlọ kẹ́ lọ́gbọ́n ẹ kò dàgbà ọ̀rọ̀ tí wọ́n pè yín sí ẹ lọ ń dá sí ṣé mo pè yín sọ̀rọ̀ tó wà lẹ̀. orí ẹ̀ tó burú dànù orí ẹ̀ ò pé tó o bá fẹ́ wá sọ̀rọ̀ sí mi máa sọ lọ o torí ibi tó o ti máa tẹ́ ni áńgù tó wà yìí mi ò dẹ̀ ní fẹ́ kó o fẹ́ yàn kọ́ bọ́dì pẹ̀lú mi ṣé irun wọn pọ́n ní àbò funfun ṣé irun ìpọ́n ní àbò funfun ìwọ oníràkúra òṣì orí ẹ̀ tó dàrú yẹn èmi fi ilé àtọ̀nà mi lẹ̀ mú gbé ẹ lọ síbi mírèkù o wá sọ wípé wèrè gbomi lọ́wọ́ yóò dànù are you serious? wèrè gbomi lọ́wọ́ yóò dànù. sọ pé o mọ̀ pa ẹ̀. ogun yín upstairs ni kì í ṣogun pẹ̀tẹ́lẹ̀ rárá olókè ajá olókè gan ni èmi lọ tí bá mọ̀ pa ẹ̀ tí bá mọ̀ pa ẹ̀ ọlọ́wọ́ ọjọ́ yẹn tó máa jẹ lójú ọlọ́run bó ṣe rí ni. ní ọ̀rọ̀ tẹ́lẹ̀ kan níbi mẹ́rin káráyé rí mi mú kó má sọ pálá kọrin tì lọ
ní ìmọ̀ kankan pa ẹ̀ bó ṣe lè kú rí. I know nothing and nothing about this at all. Èmi kan. Mọ bí wèrè ṣe wá dé wa lọ́nà tó gba omi àdúrà lọ́wọ́ wa. Ní ọmọ kan wíwèé tó wá gbé mi lọ́wọ́ yìí mọ́ kò kàn mí o. Wàhálà wà! Bó ṣe yẹ̀yẹ́ mi! Ẹ bọ́ gbọ́, mo dárí díẹ̀ tẹ́lẹ̀ ni. I will stand at the point of your need. Èmi ò sọ bẹ́ẹ̀. Wọ́n ì máa dúró tó máa sunkún, wọ́n ì máa gbé ẹ wá bẹ̀ mí ni. Sam, ó yẹ kí ẹ understand gbogbo nǹkan tó wà lẹ́yìn náà. Ó yẹ kí ẹ understand ìdí tí gbogbo kíní ṣe ń ta mí lára. Wọ́n ló fi yé mi. Wọ́n yẹ̀yẹ́ mi. Ogun tó bá ẹja yẹn kékeré ni. Ogun ńlá ọ̀dọ̀ mi ló ti máa wá. Mo mú ẹ lọ sọ́dọ̀ sọ bẹ́ẹ̀ tó jẹ́ pé fáyà. Wọ́n gbómi àdúrà fún ẹ. Wèrè gbomi ó dànù. Wèrè gbomi dànù lọ́wọ́ yín. Ogun làṣẹ ló bá ẹja. Kí ló wà ní? In fact, ẹni ọkùnrin kọkùnrin onílé gbẹ lọ́wọ́ mi. Kò sí ọkùnrin olórí burúkú tàbí máa ṣàbàní kan tó lè máa gbé nílé tó máa gbẹ lọ́wọ́ mi ṣùgbọ́n. Ọkùnrin mélòó ń gbé nílé? Mi ò. Kẹ́mi má bí ẹ, ìṣẹ́jọ́ rẹ̀, ká ní ọba community bẹ̀rẹ̀ wá, ó wà mood ni, ó bá ríra ẹ̀. Mo wà mood, kò tí ì sọ débi tí mo fẹ́ ni. Mo ti sọ débẹ̀ kí lẹ fẹ́ ṣe. Kẹ́lẹ̀. Kó tí màá fojú ẹyin lẹ̀, ara ẹ̀ á tó wá bá kọ̀ mí máa fún ìjọba ẹ̀ lọ. Ta ló ní bag àti wípé kí ló wà nínú ẹ̀? Inú bíbí mi ò fi iṣẹ́ mi ràn. Ẹjọ́ fùfù mi ò bẹ̀ lọ́wọ́ ẹ̀. Inú bíbí má fi ilé mi ṣe bùgbé. Ẹjọ́ fùfù má fi ilé ọ̀gá mi ṣe bùgbé. Kí wọ́n má bàa ṣìwì. Wọ́n ti ń bínú má jẹun ṣì sọ. Sórí ẹ̀ yìí ni. Ẹnu yín gbà má. Ṣó ti yá wèrè ni? Ẹnu yín gbà má. Do you know who I am? Who are you? I am Honorable Chief, a distinguished member of the State House of Assembly. I used to be. Bíbá! Màá gbá yín ní ẹ̀ṣẹ̀ lójú. Ẹ lọ ti gate. Kí ni ìyẹn wá ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí? We are 40 million naira richer. Bàbá Bímpé, kí ló ṣe lébo ló wà? Kánò onímọ̀ wà tí mo ti ń ṣayé mi lọ́wọ́. Call me! I said call me! Ojú mi Adéjàre, ojú ọmọ ẹ Adéjàre, jọ̀ọ́ ṣàánú wa. Kí ni ìgbà tí patient bá sick hospital, tí a fa oxygen sí nímú, tí a wá yọ lójijì, ó máa kú ni. Ó máa padà kú ni. Kí ni nǹkan náà tó wà láàrin ìwọ àti this Fatoye guy or whatever his name is? Tí èèyàn bá ya wèrè, ẹ mú lọ sáko wèrè. Mi ò lè sá lọ fẹ́ni kankan ní ilẹ̀ yìí o. Ibi tó bá gbà la máa gbà ọ́. Wèrè lọ sí wo wèrè kò ní dá fún ẹ bó ṣe bá kọ́ ni. Madam court. Oṣù bàtàn mo fẹ́ gbòòdò. Sàámú alájọ mo fẹ́ gbòòdò. Bí wẹ́rẹ́ o. Ká lọ Olómi tútù sí kó bí wẹ́rẹ́ o. Kó bí wẹ́rẹ́ o. Olómi tútù kó bí wẹ́rẹ́ o. Kó finú ṣoyún, kó fẹ̀yìn gbọ́mọpọ̀n. Ẹ má jẹ́ kójú ó tì mí o. Kó bí wẹ́rẹ́ o. Olómi tútù kó bí wẹ́rẹ́ o. Pẹ̀lú nǹkan tí àwọn ìyá mi olómi tútù fi ń wọ̀n mi, tó bá jẹ́ pé lóòótọ́ lóhun ìwọ fúnra ẹ̀ kó finú ṣoyún, kó fẹ̀yìn gbọ́mọpọ̀n. Tí kì í ṣe pé ìwọ ló ń dínà àti bímọ rẹ. Àwọn Ọ̀ṣun jẹ́ kó yé mi wípé kò sí wàhálà o. Ó finú ṣoyún. Àṣẹ. Ó sì fẹ̀yìn gbọ́mọpọ̀n. Àṣẹ. Láìpẹ́. Ìyá, kí ló tún fi máa dínà ara mi? Mi ò lè dínà ẹ̀. Ọmọ mi náà kí mi náà lóyún. Kí n gbé ọmọ ara mi kí n gbé jó. Ìṣàánú mi, ọmọ mi náà bá iye jọ, ẹ bá mi ṣe. Àwọn ìyá mi olómi tútù wọ́n jẹ́ òfinú ṣoyún. Àṣẹ. Ó sì fẹ̀yìn rẹ gbọ́mọpọ̀n. Àṣẹ. Ó yá gbélẹ̀. Ó wàá gbé àwọn èso tá a pèsè yìí. Ó máa gbé lọ sódò. Àwọn ọmọ wọn máa kọrin tẹ̀lé ẹ lẹ́yìn. Tó bá ti wá débẹ̀, kó kúnlẹ̀, kó wúre gbogbo ohun tó ń fẹ́ àti gbogbo ohun tó fẹ́ kó máa sọ sí.
bó ṣe ń lọ náà kó máa fi ọkàn gbàdúrà kó máa fọkàn wúre gbogbo ohun tó fẹ́ gbogbo ohun tí o fẹ́ tó bá ti wá ṣàdúrà tán kó tì sódò kó máa bódò lọ ó dá mi lójú wípé Ọ̀ṣun ó gbàdúrà rẹ àṣẹ ó finú ṣoyún ó sì fẹ́ ìgbọ́mọpọ̀n àṣẹ Ọ̀ṣun yẹn mi ò ìfó tó kù àti àwọn ohun ìpèsè tó kù wà ni mo fi ní kó bí wẹ́rẹ́ o olómi tútù kó bí wẹ́rẹ́ o kó finú ṣoyún o olómi tútù kó bí wẹ́rẹ́ o kó fẹ̀yìn gbọ́mọpọ̀n. So 4 plots tí mo sọ fún yín yẹn òun là owó rí sir. 4 plots. Yes sir. So kò pé 1 acre. Not at all sir. Eléyìí tẹ̀ ń wò yìí náà, it's a very good place to buy land o. Yes sir, yes sir. Mi ò tiẹ̀ wá ní issue pẹ̀lú ẹ̀, mo like environment, mo like ilẹ̀ yìí. As for me I think I'm good with this. Nǹkan tó kọ̀ ṣẹlẹ̀ ni wípé client mi ni 1 acre gọ́gọ́ lòun expect òun dẹ̀ lè ní sọ fún. So tóun bá wá tó wá gbọ́ wípé 4 plots ni àwa fẹ́ tún ta fóun ibẹ̀ ní issue ti máa wà. Well, ẹ kàn lè fún wọn ní offer eléyìí náà. Wọ́n lè bẹ̀rẹ̀ with 4 plots. Yes sir, ẹ fún wọn ní offer. Because I like the land. Honestly speaking, environment is there. Mo ti wò pé. Rí pé rí lé ara. Ṣé kì í ṣe pé àwọn olórí iṣẹ́ tó wà ní client mi lè ní issue pẹ̀lú ẹ̀ o. Ẹ mọ̀ pé àti place tó ṣe ń jí bẹ́ẹ̀ lọ, àwọn olùkọ́ báyìí máa ṣẹlẹ̀. Ilé bá ti dé gbogbo Maria ọmọ ọ̀gbẹ́pọ̀ ọmọ ni ọmọ máa ní jẹ́. Maria ọmọ ọ̀gbẹ́pọ̀. Fọlákẹ́, ẹgbà mi abojú mi tọ́ mi jẹ́ ni. Ìyàwó mi rè é. Ṣé owó ẹyọ kan náà tò sára nǹkan tó gbé sórí ẹ̀? Ọmọ náà ni. Ọlọ́run you shut up. Ọ̀rọ̀ ọmọ òṣìwọ́ òun ló ń gbé owó. Jọ tó lọ ṣọ́dọ̀ ọmọ mi ẹ tó tiẹ̀ sọ fún mi kó ń lọ ṣóun rẹ̀. Tí bá sọ fún òní jẹ́ kí n lọ ó ṣàjọ torí Ọlọ́run jẹ́ kí n lọ drop kíní síbi tó ní ká drop ẹ̀ sí mi ní pé padà dé. Ibi wèrè wo lọ ní kẹ lọ drop kíní sí so the same orí tó gbé wọnú ilé mi òun ló gbé nǹkan tí wọ́n kó owó ẹyọ sí tọ́tò sára ẹ̀ òun ló gbé sórí ẹ̀ ọwọ́ orí tèmi ń fọwọ́ pa tèmi rò pé orí ayọ̀ ní kó wọnú ilé tèmi àṣé orí owó ẹyọ òun ló gbé wọlé tèmi wá. Fọlákẹ́ kí làwọn nǹkan mi tó tún ṣe tí mi tiẹ̀ mọ̀ àṣé you are involved your fetish òun ṣe kọ dúdú àbí òun ṣe kọ dúdú ara pa èrè náà àbí sórí bí mo ṣe wà yìí inú ẹ kọ́kọ́ ń bí mi náà. Tí bá ti ìjájú rẹ̀. Tí ọlọ́jú mi náà. Ó bá má ti ṣe bẹ́ẹ̀ ọkọ̀ ewu ruru ká wá ruru. Ètò ọmọ táyà rẹ̀ bá wa ó ló ti fọ́lù lẹ́hùn. Bí wèrè lélẹ̀ yàtọ̀ àwọn ọ̀rọ̀ bí wọ́n rí. Ó sọ fún mi pé abẹ́jẹ́ wèrè ni. Àbíkọ́ ṣé ọ lẹ́ni. Fọlákẹ́ ó gbọ́dọ̀ dúró ní òtó bá dúró máa pa ẹ́ lẹ́nu. Fọlákẹ́. Kábọ̀ kan ò sí níbẹ̀ o Sammu bọ̀dá Sammu Alajọ. Ẹ̀bẹ̀ oṣù wo lẹ ń bẹ̀ mí gbọ̀ngàn? Ẹ jọ̀ọ́ mo fẹ́ béèrè gbọ̀ngàn. Ẹ̀yin mélòó ni àyè? Ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ni. Ẹjọ́ tí ń bá jẹ́ bọ́dá yín tí mo délé tí mo ṣàlàyé fún mi pé mo bá ìyàwó mi o níbi tó ti ń rúgbá tó fi owó ẹyọ tó fi ṣe design sí lára tí mo sọ fún yín pé mo bá níbẹ̀. Ẹjọ́ advice wo lẹ máa fún mi? Ẹ máa ní kí n fi ọ̀yàyà kí n fi welcome ẹ padà sínú ilé àbí? Ẹ máa ní kí n fi ọ̀yàyà welcome ẹ padà sílé àbí? Èmi ò lè ṣe orúkọ báyẹn mi ò lè jẹ́ kẹ́gbẹ́ wá bá yé tèmi jẹ́ so ó bẹ́tà kó ní kálukú máa lọ ẹ̀ oh yes ṣe ọmọ ti yí mi. Orí bẹ́ẹ̀ ọ̀rọ̀ ọmọ náà ni mo bá kiri àgbàwé bíi tí wọ́n dé sí ó lè sọ pé òun ò lè gbà tí mo tẹ̀rọ náà lọ ní pé kí wá lọ ṣe lé pé ìyẹn máa ń yá ju ti aláwẹ̀ lọ mo ṣe ní pé kí n try ẹ̀ mo dẹ̀ mọ̀ pé tí bá sọ fún ẹ ò ní jẹ́ kí n lọ wo ojú elédè ètò first time tí máa ṣe lélẹ̀ mi ò ṣe rí. first time tó máa ṣe rí ìwọ tó sọ fún mi pọ́jọ́ mọ́ mi yẹn ló lọ tí mo wá bá ẹ níbòmí jọ báwo ló ṣe expect pé màá gbàgbọ́ wípé first time ẹ rí prove it to me.
No, prove it to me pé kí n gbàgbọ́ pé first time ẹ wo èmi ò ráyè gbogbo rádaràda yìí. Bẹ́ẹ̀ ṣe ń wo mi inú ti bí mi. Àtẹ̀yìn, àtẹ̀wù, àtẹ̀gbọ́yìn, ẹ jẹ́jẹ́. Ṣé wàá fẹ́ kí n lóko ẹgbẹ́ ìgbà lọ́rùn? Ẹ jẹ́jẹ́ jẹ́jẹ́. Ẹ jẹ́jẹ́ kó wọ́n ti ṣe é. Má bínú sí yín o. Má bínú sí yín o. Mo lè sọ ẹ jẹ́jẹ́. Ẹ jẹ́jẹ́. Ó dàbí nígbà rẹ̀ pé mi ò ṣe yàrá. Kókókókókó jáde kúrò mi. Bí kí ni gbogbo pálapàla nonsense. Kémi wá fẹ́ wọ kó wá dòru kó máa gbé gbá kó máa gbé yí mi ká kó máa yí lórí mi àbí kọ́ ni kó wá fi mí ṣe nǹkan over my dead body nonsense. Kábọ̀ kan ò sí níbẹ̀ o Sammu ọ̀dà Sammu. Ṣé ẹyin méjì tí mo ti súnmọ́ yín òun ni mo ti mọ̀ pé èèyàn téèyàn lè gbẹ́kẹ̀lé téèyàn lè gbọ́kànlé téèyàn lè rely lé lórí òun ni yín. You are a dependable man. O máa dúró ẹni táṣìírí ẹ̀ wà lọ́wọ́ mi tí mi ò dẹ̀ sọ orí mi ò sọ jáde. Torí ẹ̀ òun ni mo ṣe fi ọ̀rọ̀ mi mo ṣe fi ń lọ yín. Bọ́mọbìnrin yẹn ṣe wà mi ò lè fẹ́ mọ́ o mi ò ní parọ́ fún yín. Ẹjọ́ tí ojú bá kúrò bẹ́ẹ̀ ṣọ́kàn lè kúrò bẹ́ẹ̀ kírú ìyàwó tèmi kan ni kó máa rú gbá. Ṣé irú èèyàn bẹ́ẹ̀ lèmi máa sọ pé mo fẹ́ ṣe nǹkan pẹ̀lú àbí mo fẹ́ ó ti yé yín náà òun ni mo fẹ́ gùn. Báwo? Ó yẹ kó ti yé yín náà. Kí ló fẹ́ yé mi? Kí ló fẹ́ yé mi kó ò ní fẹ́ mọ́? Òní ó yẹ kó ti yé mi, ó yẹ kó ti yé mi. Kí ló fẹ́ yé mi bẹ̀? Ìgbà tó rù kò bad. Ìgbà làwọn kan ibi tó wà nìyẹn. Ìyàwó tèmi. Tí ìgbàlá tiẹ̀ tó bá wà bí kan ó wà bẹ̀. Ọlọ́mọdé àríbí. Ọmọ ìnira tó wà nínú kéèyàn máa wọ́ mọ́. Gbogbo àwọn òbí tó ti bímọ láyé ọmọ wọn ò ní kú mọ́ ọ lọ́wọ́ lágbára Ọlọ́run. Lágbára Ọlọ́run ọmọ wọn ló máa sìn wọ́n. Gbogbo àwọn tó dẹ̀ ń wojú Ọlọ́run fọmọ Ọlọ́run á fún wọn lọ́mọ. Tí obìnrin bá wá ọmọ bàbá ńlá wàhálà ní kò sí tí wọ́n júwe fún tí ò ní lọ kò sí tán ní kó ṣe tí ò ní ṣe. Gbogbo ọ̀nà ló máa wá pé kó lè lọ́mọ láyé. Ó ní má bínú bó ṣe ń bínú yẹn. Ó wá bínú débẹ̀ ọmọbìnrin yẹn wá débi wá sùnkún ibi tó sùnkún wọ̀lọ̀wọ̀lọ̀ sí ni. Tó bá jẹ́ pé jẹ́ ló sùn ní apá ẹ̀ máa wà bí omi ló sùn ó ti dry. Kódà bó ṣe wá sunkún yẹn tó lèmi náà pè sọ bẹ́ẹ̀ bóyá sún ni mo pè sọ bẹ́ẹ̀ wá ní pé àwọn méjèèjì ẹ̀mí Ọlọ́run sọ pé kẹ́yìn méjèèjì kẹ́ yọjú sóhun ẹni ládé máa lọ. Èmi ò lọ bí kankan. Ẹni máa gbọ́. Brasam èmi ò lọ bí kankan bí mo ṣe wà èmi ò lọ anywhere. Èmi rí nǹkan tẹ fẹ́ ṣe mi tí ìrọ̀rọ̀ náà tẹ fẹ́ sọ àbí tẹ bá máa fà mí débẹ̀ èmi ò lọ anywhere. Báyọ̀, I will stand at the point of your need. Tó o bá tẹ̀lé mi lọ. Brasam. Yeah. Tí o bá ń ṣe pé mo respect yín ó yẹ kí n drive off ni o. My respect bí ìwọ drive off. Nítorí mo respect mo máa ń fún yín ní ọ̀nà yín regard yín òun ni mo ṣiṣẹ́ wà. Ọgbọ́n ló dá ẹrù mi ló ń bà ẹ́ ẹrù mi ló ṣé màá jẹ́ kó máa kọ̀ mí sí suicide ni. Brasam èmi máa lọ o respect mo ní fún yín ní òṣìṣẹ́ kí tí máa lọ o. Báyọ̀ mo fẹ́ mú nǹkan nínú ilé ni àbọ̀ gbọ́ ṣé èmi wò kó lọ I will jókòó at the point of your need èmi ni mo sọ bẹ́ẹ̀. Brasam ẹ wo Brasam èmi máa lọ. Wẹ́rẹ́ tẹ̀lé ọmọ yìí mi ò mọ plan tuntun ní bó ṣe pa yìí mi ò mọ plan tuntun ní. Brasam mo ń lọ o. Kábọ̀ kan ò sí níbẹ̀ o Sammu ọ̀dà Sammu Alàjò. Mi ò mọ̀ dí tí mo kàn ṣe respect yín tí mo máa ń calm tó bá ti dọ̀rọ̀ yín mo calm mi ò mọ nǹkan tó ṣẹlẹ̀. Bàbá sí ẹ máa ń respect mi wọ́n máa respect mi ládùúgbò kò sí kan tó fẹ́ fi kún òkú ọ̀run respect mi lunatic tó wà ládùúgbò àwọn wèrè tó wà ládùúgbò àbọ̀gbọ̀ wọ́n máa respect mi ibo ló rò pé orin yẹn ti wá èmi kọ́ lẹ̀ ń wá ìwọ kọ́ níbi pọ́ respect mi ni àmì òróbí sí ẹ̀ mi ní kí tí ẹ má dà káyé ẹ lè dá ni mo bá káàkiri ọlọ́dà tó fi wá ní respect mi ṣebí torí ilé ẹ̀ tó fẹ́ dàrú kí n lè tún torí gbogbo ilé tí mo bá káàkiri why didn't you a good news or a bad news is a bad news adẹ̀fẹ́ tún ṣe. ẹ ló sọ bẹ́ẹ̀ ẹ torí ẹ sọ wípé lè ti ṣújù láti wá sí ṣọ́ọ̀ṣì yìí náà láṣẹ ni mo ṣe júwèé bẹ̀yẹn fún yín ẹ má bọ́ tẹ́ irọ́ àmọ́ kankan ẹ máa kú bẹ́ẹ̀ ẹ máa lọ ẹ máa wá sáré lẹ́sẹ̀ from àrídẹ́sẹ̀ tó ẹ tí wọ́n wá gé ẹ̀rẹ̀gẹ̀ ẹ ti nílé yẹn lọ́wọ́ òkè báyìí ẹ ti wà lọ ní géètì ẹ̀rẹ̀ tó pé ẹ wọlé
sọ bẹ́ẹ̀ ni bó ṣe popular tó bó ṣe strong tó ó ní mo command ní pé kó máa bọ̀ bí ni ó máa wà bó ṣe strong tó tẹ́bi ọlọ́run lò tó ṣe pé mo fún ní client ṣe bá ra client lẹ́gẹ́ ó máa wá bí. mọ́mí ẹ wọlé sà sọ bẹ́ẹ̀ ẹ pẹ̀lẹ́. àlàáfíà ọlọ́run kó wà pẹ̀lú yín o. ẹ náà ní bàjẹ́ o. ẹ rọra sa o. ẹ ṣe gan mi. ó ṣàti rí wọn tán wọṣọ àlà ó ṣàmọ wọn ẹ má wọlé bọ̀ jẹ. àlọ́ tó ń tòrò ní fóònù kó máa wọlé bọ̀ lórí fóònù mi. ẹ̀jẹ̀ bí bá tọ́ sọ bẹ́ẹ̀ tẹ́ ń bá sọ̀rọ̀ rẹ̀ àwọn ọmọdé ti jókòó tátúlẹ̀ tí wọ́n bá sọ̀rọ̀. lórí fóònù mi kébí bá dẹ̀ pa mí kí n máa rìn ọmọ tó fẹ́ lọ́nà àmàlà wọ́n máa gbẹ̀mí là wá. Rasamu. kí ni ó jẹ́ sí mi à ń gbòòrò má jẹ lọ́wọ́ ọkú. lọ́rùn nọ́mbàrà ìlú kó gbà bọ́ọ̀dì kó dẹ̀ gbé wá kí n jẹun kò kú síyàwó tó máa dáná fún mi nínú ilé kò síyàwó tó fi lè dàbí ọmọ ṣé mi wà ní jẹun nínú ilé àbúrò mi bá tiẹ̀ já tẹ̀lé àtijọ́ rẹ̀ rector to rector ni developer to developer. ẹ má bẹ̀rù gbogbo nǹkan tó máa wọnú ilé yín wá ire ló máa jẹ́. mo gbọ́ wípé wọ́n ní ìyàwó yín ẹ lé wọn jáde pé ẹ ò fẹ́ rí wọn mọ́. ẹni bọ́ọ̀dà lè máa pè bọ́dà Sáàmù sọ wípé léyàwó yín jáde ẹ̀ pẹ̀lú. Rasamu ṣé máa sọ pé ẹ mọ ìdí tí mo ṣe sọ pé kíyàwó mi kúrò nílé yìí. ẹ mọ̀ pọ̀ mọ́ bẹ́ẹ̀ ò lè jọ. pásítọ̀ ẹ jọ ṣé ẹ̀yin fúnra ara yín bẹ́ẹ̀ ṣe wà yìí tẹ́ jẹ́ òjíṣẹ́ Ọlọ́run ṣé ẹ lè gbà kí kọ̀ọ̀kan nú àwọn ọmọ ọ̀jọ́ yín kíkọ́ nú wọn kó lọ máa rúgbà tó fi owó ẹyọ tó fi ṣe design sí lára. yóò dáa tó. exactly. àmọ́ kí ló wá fà á tíyàwó ti ń fi rúgbà. ó nítorí pé òun mọ̀ pé tóun bá sọ fún mi mi ò ní gbà ní nǹkan tó sọ fún mi nìyẹn. ó nítorí ọmọ bíbí àìrọ́mọ bí ló ń ṣe sí gbogbo. má gbóúnjẹ mi. ta ló kọ́ mi náà. má jẹ ibi báyìí o. má jọ belt. má jọ belt. kí ló ń ṣe é bàbá sọ̀rọ̀ sit down. ẹ keep quiet. I have been king of the 10 communities. I will sit at the point of your need. kí ló ṣe é. mo respect yín ní Ibrahim Rasamu. mo respect ẹ ní o máa ti gbé gbàjú fún ẹ o. àfẹ́ká yé ẹ bàjẹ́ ni ọkùnrin tó ní obìnrin bá ti kúrò nínú ayé ẹ wọ́n máa ń lé o wọ́n máa ń lé kó tó di fún balance o. ẹ̀kọ́ ni mo bínú sí owó ni mo bínú sí lẹ́kọ̀ọ́ òdì ní ìfẹ́ tó lè yìn dàrú lójú ẹ̀ ní àmì láti pẹ̀ sí àbúrò yẹ̀wò àbáyé tó máa fi gbọ́dọ̀. torí mo mọ̀ pé ó ní ọ̀rọ̀ tí mo fẹ́ bá àwọn méjèèjì sọ tí mo fi ní kan wá rí mi lórí òkè. ẹ jókòó. arábìnrin ó yá ẹ̀yin náà dìde ẹ jókòó ẹ jókòó. ẹ wò ó sìsá gẹ́gẹ́ bí ohun tí ẹ̀mí Ọlọ́run fi hàn mí tí mo fi ní kẹ́ ẹ̀ ti torí ẹ̀ wá rí mi. ó ní ọ̀rọ̀ tó ti ti ẹnu yín jáde tí ẹ̀yin ń sọ bí ẹni wípé ọmọ o kí ló kan èmi pẹ̀lú ọmọ o kọ́mọ máa gbé tiẹ̀ o kémi náà máa gbé tèmi. mo máa fẹ́ kẹ́ ẹ rántí. Cynthia lóyún kẹ̀. Mi ò gbọ́ nǹkan kan pé Cynthia lóyún tóyún ètò fi wá pé 8 months. Wow! Cynthia máa jọ mí lójú gan o. Ìyẹn ni pé Cynthia lè lóyún. Èmi ó fọ́ níṣà èmi á lóyún màá lóyún I'm sorry èmi ò lè lóyún màá lóyún màá bà gbogbo shape yìí jẹ́ màá lóyún màá lọ wọ́ àbí gbogbo shape á lọ disappear imú mi á wá wú ẹsẹ̀ mi á wú stretch marks gbogbo ara mi skin tó ń glow á wá lọ dúdú á lọ bàjẹ́ àánú ó yẹ kí wọ́n náà mọ̀ pé shape àti skin òun ni mo fi ń tajà náà so Ọlọ́run máa jẹ́ Ọlọ́run
wo mi ò ti ráyè tó mo ṣe wà yìí mi ò rò pé mo ní ìdọ̀mọ̀ and if worst come to worst máa adopt ọmọ mo pé kémi bí oyún fúnra mi no I don't need it I don't want wo mi ìfẹ́ mi ò ní ìdẹ I'm sorry mi ò ní ìdẹ kí n tó ní ìdọ̀mọ̀ ó sì máa pẹ́ anífàtọ́ tí bá máa ní ìdọ̀mọ̀ wo àwọn surrogate mother pọ̀ níta rẹpẹtẹ tó máa báyàn ronú and tí màá lè ṣe yẹn màá adopt wo màá pè é later. lẹ́yìn ìgbà kan lẹ́kọ̀ọ́ ẹ̀ ní sùúrù fún àkọ́ mi kẹ́ tó ná kìgì. àwọn àti ẹ má bínú o bí mo ṣe ń kọlẹ̀kùn lẹ́nu náà yìí mò ń gbọ́ lórí fóònù tẹ̀ sọ wípé ẹ tẹ rò bóyá ẹ máa lóyún débi pé ẹ máa bímọ. ẹ má ṣe bẹ́ẹ̀ wá tí àwa tí ìrètí yín pé a máa jẹ òkú ọmọ ọjọ́ tó bá tẹ̀ máa bímọ oúnjẹ yẹn wọ́n máa ń dùn ju àwọn ọ̀dà oúnjẹ lọ. ṣé wàá ok kí ló kàn yín what's your business so ẹ̀ ń kẹ́tí ẹ̀ ń gbọ́ conversation mi nínú yàrá mi ò ní privacy mọ́ ẹ̀ wọ́n bá mi sọ nonsense kí ló kàn yín tí bá ń sọ pé mi ò bímọ. ṣé bẹ́ẹ̀ ṣe ń wo shape yìí àti skin yìí tó ń glow tó fine yìí bó tẹ̀ jẹ́ pé àti àwọn bàbá yín àtàwọn babaláku bàbá yín tó bá ṣì wà láyé ẹnu wọn ò lè kàn débi títí yín máa kàn ṣé bẹ́ẹ̀ ṣe ń wo yìí ṣé kò fine. ọkọ tí mo gbìyànjú láti sọ náà nìyí pé bẹ́ẹ̀ ṣe fine tó yìí tẹ́ bá tún máa bímọ fún wa ọmọ yín tún máa rẹwà jù báyìí lọ. ẹjọ́ ní kókó ẹbí yín kọ́ mi tí mò ń engage yín. jẹ́ kí n wá pé bàbá kí n bèrè bí màá ṣe lo ẹ̀bù yìí tó máa lọ sí Àbújá. Jésù Kristi. ṣé ti fi mi. Jésù Kristi. rárá o pásítọ̀ mo kàn sójú kí n lè ní mi ò mí ìmẹ̀ gba ìmọ̀ ni mi ò mí nìkan tí mo sọ èmi náà fẹ́ bímọ mo fọ́mọ mi mo ti nílò mo bá ẹjọ́ ìṣàánú mi gba ìmọ̀ nìyẹn. ẹ ní ìgbà ìmọ̀ ni ǹjẹ́ ìjẹ́ mọ̀ pé kò sí ìgbà ìmọ̀ kankan níwájú Olúwa ẹ̀yin fi ẹnu ara yín sọ so ìyẹn ni wípé bẹ́ẹ̀ ṣe fi ẹnu ara yín sọ yẹn bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà ló ṣe rí. kí lè bá káàkiri kí lè wá kiri ẹlẹ́ẹ̀fẹ́ ọmọ ẹ sọ wípé ẹ lè lọ adopt ẹ fẹ́ lóyún kí ṣèpù yìí má bàa bàjẹ́ kí àgọ́ ara yìí má bàa bàjẹ́ tó lè jẹ́ pé ìní Olúwa. ọmọ ní ìní Olúwa gẹ́gẹ́ bí Bíbélì ṣe sọ. oyún inú sì ni. ọmọ inú òun ní èrè ẹ̀. ọmọ inú lè rí ẹ̀. bẹ́ẹ̀ ni ẹ wo sista Isaiah 59:1 ó ní etí Olúwa kò wúwo láti gbọ́ gbogbo nǹkan tí à ń fi ẹnu ara wa sọ etí Olúwa ń gbọ́ gbogbo ẹ̀ èyí tá a sọ tó dáa sí ara wa Ọlọ́run ń gbọ́ èyí tí à ń sọ tó jẹ́ pé kù díẹ̀ káàtó gbogbo ẹ̀ lọ́lọ́run ń gbọ́. lórúkọ Jésù gbogbo ọ̀rọ̀ òdì tí mo ti sọ síra mi kò ní wá sí ìmúṣẹ. gbogbo ọ̀rọ̀ òdì tí mo ti sọ síra mi kò ní wá sí ìmúṣẹ. gbogbo ọ̀rọ̀ àṣẹ pé káyé mi dà tí mo ti sọ sí ara mi Ọlọ́run á mú wá sí ìmúṣẹ. gbogbo ọ̀rọ̀ àṣẹ tí gbogbo wa ti sọ Ọlọ́run á mú wá sí ìmúṣẹ. Ọlọ́run ń gbọ́ gbogbo ẹ̀ ṣé tí wá rí báyìí. ẹ wo ohun tó jẹ́ ìyanjú sí gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí òun ni ṣé mọ̀ pé ẹ ti wá sí orí òkè tí mo sọ fún yín wípé ẹ máa gba àwẹ̀ àti àdúrà 21 days. àìrọ́mọ bí fún ọdún mẹ́ta gbogbo wàhálà tí mò ń ṣe fún ọdún mẹ́ta láti rí ọmọ bí tó parí ẹ ló fà á ó sọ ẹ̀fẹ̀ ní àìsàn lòun. mo ṣe fún ẹ gangan tó ó mú ẹ pé kò kò waste time mi kí n dàbí ejò tó rìn lórí àpáta tí ò nípa. àgbà. yes sir ṣé ẹ rí tiwọn àwọn lè máa gba tiwọn lọ káwọn má dúró rárá títí dìgbà tó lọ́ máa fi sọ wípé mo ti gbọ́ àdúrà yín ṣùgbọ́n tọ̀dọ̀ ti yín èyí lè jẹ́ kó jẹ́ 21 days. pásítọ̀ sọ bẹ́ẹ̀ yes sir ṣe
ṣẹ̀rí lórí ọ̀rọ̀ àwẹ̀ àti àdúrà tẹ̀lé ilé kò ní work for me. Bẹ́ẹ̀ ni, torí mi ò sí around traffic. Ibi tí mo dẹ̀ ń lọ ó kéré jù máa lo 6 months bẹ́ẹ̀. Òun fúnra rẹ̀ gan mọ̀. Torí kí n tó ka pé òun rù gbá, òun ló ti mọ̀ pé mo fẹ́ travel. À ń múra gan oṣù kan ni, bẹ́ẹ̀ ń lọ. So mi ò mọ bó ṣe fẹ́ ṣe, bóyá kó gba tèmi àti tọ̀dọ̀ tiẹ̀ kó gba gbogbo ẹ̀ papọ̀. Ó ti realize the same thing. Láti tí mo bí tó kún ti wá, ẹni àjọ tó ní ọmọ apọ̀ mọ́ wá lè. Àbíkẹ́ ṣe àjẹ ẹ̀. Wọ́n máa ní báyìí máa ṣe ẹ̀. Ọlọ́run á gbàdúrà. Ọlọ́run á gbàdúrà. Ọlọ́run á gbàdúrà. Broda Bayo. Ọkọ̀ gbé ọkọ̀. Broda Bayo. Ọkọ̀ Bayo. Ẹ̀jẹ̀ bá fẹ́. Láì káyé Yorùbá jẹ lójú mi. Jésù Kristi. Ní kí ni olóòlà bẹ́ yìí? Olóòlà bẹ́ yìí. Wrong decision not the time ẹ̀ kí n ronú ọ̀la ni. Kí ló bá bá rò? Irú fáìn wo ló fẹ́ fáìn? Irú ọmọge wo lẹ̀ bá káàkiri? Irú kí lẹ̀ ṣe sára tẹ̀ fi dùn ara yín hàn tẹ̀ má bìrì pé ẹ̀fẹ̀ kó bàjẹ́. Èmi ò fẹ́ kí ṣèpù mi bàjẹ́ o. Mi ò tí ì ráyè ọmọ bíbí o. Mi ò tí ì ráyè ọmọ bíbí o. Ẹlòmíì máa fi wọ 34, 35, 37, 38, 39, 40. Orí ẹ̀ náà ló bá káàkiri. Ó re o. Ó re o. Ó ní. Mo ṣáà máa bá a sọ̀rọ̀. Ọlọ́run á lè jẹ́ kó gbọ́. Tó bá fẹ́ kí n jókòó at the point of his need. Máa bá a sọ. Ọlọ́run á dẹ̀ ṣe yanu. Ẹ̀sà ẹ jẹ́ kó lọ́mọ yín kó ìmọ̀ àbẹ̀yìn lọ fẹ́ lọ bá Báyọ̀. Ibo ni ṣáà ìdára yín wà? Báyọ̀! My sister, Ọlọ́run á gbọ́ àdúrà yín. Ṣé ni kí ẹ tẹra mọ́ àdúrà? Èèyàn ṣáà máa gbàdúrà sí yín. Ta ló ní bag? Àti wípé kí ló wà nínú ẹ̀? Inú bíbí mi ò fi iṣẹ́ mi ràn. Ẹjọ́ fúfú mi ò bẹ̀ lọ́wọ́ ẹ̀. Inú bíbí má fi ilé mi ṣe bùgbé. Ẹjọ́ fúfú má fi ilé ọ̀gá mi ṣe bùgbé. Kí wọ́n má bàa ṣìwì. Wọ́n ti ń bínú má jẹun ṣì sọ. Sórí ẹ yìí ni. Ẹnu yín gbàmà. Ṣó ti yá wèrè ni? Ẹnu yín gbàmà. Do you know who I am? Who are you? I am Honorable Chief, a distinguished member of the State House of Assembly. I used to be. Bíbá! Màá gbá yín ní ẹ̀ṣẹ̀ lójú. Ẹ lọ ti gate. Kí ni ìyẹn wá ní í ṣe pọ̀ lọ́rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí? We are 40 million naira richer. Bàbá Bímpé, kí ló ṣe lébo ló wà? Kánò ni mo wà tí mo ti ń ṣayé mi lọ́wọ́. Call me! I said call me! Ojú mi Adéjàre, ojú ọmọ ẹ Adéjàre, jọ̀ọ́ ṣàánú mi ṣàánú wa. Kí ni ìgbà tí patient bá sick ní hospital tí wọ́n fa oxygen sí nímú tí wọ́n ayọ̀ lójijì ó máa kú ni. Ó máa padà kú ni. Kí ni nǹkan náà tó wà láàrin ìwọ àti this Fatoye guy or whatever his name is? Tí èèyàn bá ya wèrè, ẹ mú lọ sáko wèrè. Mi ò lè sá lọ fẹ́ni kankan ní ilẹ̀ yìí o. Ibi tó bá gbà la máa gbà ọ́. Wèrè lọ fi ń wo wèrè kò ní dá fún ẹ bó ṣe bá kọrin yẹn. Madam, cut. Sammu Alajò. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Sammu Alajò. Oṣù bá parí mo fẹ́ gbowó mi. Sammu Alajò. Sammu Alajò. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rere fún wọn ní owó wọn. Máa gbó owó mi. Bó pẹ́. Má yára wájú tibí fún wọn lówó wọn. Máa gbó owó mi. Bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Máa gbó Sammu ṣíkà àjọ fún mi lówó mi. Bó pẹ́. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Sammu fún wọn lówó wọn. Máa gbó kí ijó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. Alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́.